já Gudugbẹ ti jábọ́ lórí ọ̀rọ̀ Wasiu Ayinde. Ẹ wo àwọn àṣírí kan ó tún ti jáde. Ǹjẹ́ ẹ mọ̀ pé Nasiru El-Rufai ṣé ẹ mọ̀ pé wọ́n fi jẹ oyè kan láìpẹ́ yìí kó tó di pé ọba Awùjalẹ̀ tó wà bẹ́ẹ̀ gbèsè. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí wọ́n lọ gbọ́ àwọn àṣírí tó jáde lórí ọ̀rọ̀ yìí. Ṣé ẹ tún wá mọ̀ pé ǹjẹ́ ẹ mọ̀ pé ààrẹ Tinubu òun náà ti dá sí ọ̀rọ̀ Wasiu Ayinde o. Ó ti sọ fún Wasiu Ayinde pé oyè Awùjalẹ̀ kò ń ṣe oyè tó yẹ kó jẹ, pé kó jìnnà sí pátápátá. Ìdí àti túmọ̀ tó wà ní ẹ̀ gbogbo ẹ̀ lè máa lọ gbọ́nu fọ́nrán tí mo gbé wá yìí. Lórí ètò Sista Maureen àwọn èèyàn tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Kódà lára àwọn ọmọ ẹbí ọba tó ń jẹ oyè lọ́wọ́lọ́wọ́ ó wà lórí ètò lónìí tí mo gbé wá yìí. Ẹ̀yin farabalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àmúṣagbára tó wà nílùú Ìjẹ̀bú gbogbo ẹ̀ oríṣiríṣi ìrànlọ́ bẹ̀ sí ń dárúkọ nínú lórí ètò. Ẹ wo ètò eléyìí ó bù wáyà o ó lékè gàgidi ni. Ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kí ẹ wá lọ fi tí gbìyàwó ọ̀rọ̀. Ètò yìí ó kì í síbẹ̀ gidi ni. Ìkànnì Yorùbá Space TV náà lẹ́ṣin wa o. Ẹ wo ẹ máa gbádùn wa bọ̀. Shortman devil ṣe ẹ mọ ìdá ń pè ní Shortman devil. El-Rufai ìjẹ́ wọn pé balógun wọn fún lóyè ní Ìjẹ̀bú Òde sá. Ṣé mọ̀ pé bí Ọ̀túnba ṣe kú ó yí Ọ̀túnba yẹn lọ́dàdé lọ́wọ́. Ṣé mọ̀ pé ṣé gbogbo Ìjẹ̀bú táwọn èèyàn ṣe ní ṣe pé fáwùjalẹ̀ táìmì yẹn pé wọ́n lọ gbé kúta nígbà kó wá jẹ oyè ní Ìjẹ̀bú Òde. Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà òun ni ààrẹ mọ́ lóde. Thank you. Ẹni tí ó sùn lọ́jọ́ ìbò nìkan. Mo máa yín sọ̀rọ̀ yìí. I'm in my 50s. Màmá mi jẹ́ ti narrate story yìí fún mi ti pẹ́ gan. Kò ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ 20-30 years ago or 40 years ago. Màmá mi máa ń sọ títí dè ní kò sí ọlọ́pàá dé ibi bẹ̀yẹn because she is from that area. Kò sọ́lọ́pàá ló mọ ibi bẹ̀yẹn. No more. Put it on Google. Kò ń ṣọlọ́pàá nìkan. Tó bá mistakenly lọ gbé yúnífọ̀mù wọ̀ tó lọ sádùúgbò yẹn. Àmọ̀tẹ́kùn mú ẹ lára. Àmọ̀tẹ́kùn wọn bí àmọ̀tẹ́kùn dákọ̀ wọ̀bẹ̀ torí wọn gbowó sí lọ́wọ́ ìjọba wọn bí wọn dákọ̀ wọ̀bẹ̀. Wọn kò sí ọkọ̀ wọ́n fi wọ́n lẹ̀ jẹ́ bíbẹ̀ yẹn ni because everybody ti understand ìwọ tó bá ní ìsádùúgbò yẹn ló mọ nǹkan tó ń lọ. Wọ́n ò jẹ́ rí kankan ṣe sí wọ́n ò rí reverse. Wọ́n ò rí reverse tó yẹ kó jẹ́ pé dájú pé tẹ̀mí wọn dáadáa ni. Wọ́n ò rí reverse wọ́n mistakenly ẹni tí wọ́n bá pè ní uniform wọ́n mistakenly gbèdé bíbẹ̀ yẹn. Ó máa gbẹ fún ẹ uniform yìí wọ́n máa rí níwájú ẹ̀ báyìí wọ́n máa gbẹ fún ẹ lára ṣé o ti lọ sí Bílíkísù rí? Bílíkísù. Ṣáìdì ìjẹ̀bú Ìjẹ̀bú Òde nìyẹn gbogbo ìjọba ṣùgbọ́n ẹ̀ṣọ́ ní gbogbo ṣáìdì ṣùgbọ́n tó bá débẹ̀ wà á mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ní ilé ṣàlàyé. Ìgbà yẹn náà mistake ẹ bá lọ mistake lọ tẹ ibi tó yẹ kẹtẹ ìwọ tó bá jẹ́ obìnrin tó lọ kọjá ibi tó yẹ kó kọjá ó bẹ́tà tó bá máa lọ tó bá fẹ́ lọ fún visit ó ní ẹni tó hẹ́ẹ̀dì bíbẹ̀ ẹni yẹn náà bí ọba ni ẹni yẹn ló máa mú ẹ lọ sí ibẹ̀ jẹ́ kó tó ẹ round sọ́dà wàá mọ ibi tó lè dé wàá mọ ibi tí ò lè dé ìwọ obìnrin mò ń sọ ìwọ obìnrin tó bá lọ fi ẹsẹ̀ gbé ibi tí ò yẹ kó gbé ó máa disappear ikú nìyẹn ó lọ nìyẹn. tó nígbà tí ọ̀gá Wasiu mọ̀ pé Ìjẹ̀bú ní gbogbo agbára báyìí lóní tó wà ní ẹ̀rí bí kí àpọ̀ ṣe dákẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ṣe gbọ́ àǹtí Maureen obìnrin láyé mú sọ sí mo ṣe ń sọ ilé yìí ó torí I have ABC in my family wọ́n ní aṣíwájú ti pé Wasiu wọ́n ní ọjọ́ tó lọ dúró síwájú plane wọ́n ní nǹkan tó fi inú nìyẹn wọ́n ní aṣíwájú ti kọ́kọ́ pé wọ́n ti sọ fún pé ò lè jẹ́ Awùjalẹ̀ wọ́n ní nǹkan tó fi inú nìyẹn gbogbo tó jẹ́ tó lọ bí misbehave tó dúró síwájú plane. mo ti sọ last week náà. Odò kan wà. Ìṣẹ̀lẹ̀ wọ́n ní wọ́n ti wọ́n lè pé wọ́n ní aṣíwájú sọ pé àwọn ará Ìjẹ̀bú lé ò lè jẹ́ Awùjalẹ̀ wọ́n lọ sọ pé àwọn ará Ìjẹ̀bú lé. NMS odò owó lẹ́sọ̀ bàbá mi ṣe ń ṣe Iyèbójì. Iyèbójì kọ́ Iyèbójì tún kọ́ nìyẹn lọ́tún lọ bèrè nípa odò ilé Iyèmúlẹ̀ ilé yìí kó tó di pé ìgbà tí wọ́n ṣe ètùtù ẹ̀ mọ́ kódò yẹn tó fà sẹ́yìn kó tó fà sẹ́yìn wọn ò kí ń da ojú igi délẹ̀ nínú odò Iyèmúlẹ̀ tí gbogbo Nàìjíríà bá wà nínú odò Iyèmúlẹ̀ tó bá ń wẹ̀ tó bá da ojú igi àbójú agolo méjì tó ti já orí ẹ̀ tó bá da ojú ẹ̀ délẹ̀ nínú omi yẹn omi gbogbo àwọn tó wà nínú omi máa stand still sínú ẹ̀ ni tí wọn bá ṣe tutù ẹni kankan ò lè jáde. That is number one. Odò kan wà ní Sànyìn tó bá mu omi yẹn kó tó dé Sànyìn wá kó tí mo ṣe lè rí tó nígbà náà omi yẹn kọjá tó bá mu omi yẹn kó tó débi odò yẹn ọ̀fun àgbẹ̀. Aṣíwájú Bàbá ẹ̀ ń ṣe dédé ọ̀rọ̀ rán sàn
iṣẹ́ àṣírí wọ́n kàn iṣẹ́ àṣírí Ìjẹ̀bú sí ẹni sùúrù mo fẹ́ kó lọ mọ́. iṣẹ́ sí nǹkan tẹ̀ sọ ni pé àwọn agbára bàbá ẹni sùúrù ìsàmọ́rí àwọn kì í ṣe kan tó nù kì í ṣe kan tó nù kì í ṣe kan tàbí bá ṣe máa kọ́fà. ṣé nǹkan tí Mr. Ishmael try láti sọ fún yín ni pé Ìjẹ̀bú yàtọ̀ sí gbogbo Yorùbá land. ilé ìgbìmọ̀ ni pé wọ́n ní wọ́n máa bu sísá mọ́rí ẹni sùúrù. wọ́n máa gbé wọ́n jáde. tó bá kú díẹ̀ kó bá kú gẹ̀dẹ́gẹ̀dẹ́ kéèyàn débi odò yẹn mi ì fẹ́ mọ bóyá ìfẹ́ jí láyé ọ̀fọ̀ àgbẹ̀. tó bá dé wàá dẹ̀ mú mi yẹn. yóò ní ti tẹ́bi kó tó wọ ìwà máa tó ká bẹ́ẹ̀ tó kù lára ẹ̀. tó bá tó wọ ìwà ẹ̀ láyé. Ṣé rántí Barrister tó sọ pé òun ládùúgbò. ó gbọ́ iye owó jọ ní ẹjẹ́ kéèyàn yìí sọ̀rọ̀ tán yìí ní contribute. èmi sọ̀rọ̀ ẹni tí yóò sọ̀rọ̀ pa ọ̀dọ̀ yémọ̀lẹ́yẹ ẹ̀yìn sùn wà lọ́wọ́ ẹ̀yà àjọ náà tó tó lẹ́kọ̀ọ́ lẹ́yìn wa ẹja tó wà nù bẹ̀yẹ ẹ̀ lè fi kó jiná. àwọn ọmọ sùn ti ṣe experiment yẹn tó yà wọ ẹ̀mọ́ ọmọ sùn máa yà pátá ẹ̀ lè gbẹ́jà ọ̀dọ̀ yémọ̀lẹ́ ẹ̀ sì kó jiná ẹni tó bá jọ mọ̀ jẹ́ bóde tó bá lọ sáájú ọlọ́run tó lákọ̀ọ́ lẹ́yìn. mo kéèkù sẹ́yìn ní mi sọ́tọ́ ó tún yí ìkúnlẹ̀. Aṣáájú ṣẹ́jẹ̀ tí wọ́n mọ̀ kí tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ ọ́. sọ ìwọ náà ń sọ yìí tó nígbà tí yóò mọ̀ pé gbogbo wàhálà ẹ̀kọ́ tó yìí. ní o ṣe rí àwọn ìjẹ̀bú ẹ̀ láwọn ò fẹ́ yín. àti Maureen ṣé wá rí ẹ mọ̀ pé ìyàwó aṣíwájú ọmọ Ìjẹ̀bú lòun náà sáyẹ̀dì gbogbo ọ̀nà ìyàwó ẹ̀ wọ ṣẹ́rí màmá ẹ̀ ìṣẹ̀gírì bàbá ẹ̀ Ìjẹ̀bú pàmákì ẹnìkan wà lórí Ìjẹ̀bú pàmákì ni màmá ẹ̀. ọjọ́ méjì lẹ́ni ẹ̀ ló tó fi jáde láyé. kí lẹ sọ náà àgbọ̀ sítáyé ti sọ̀rọ̀ mi gbọ́ wọ́n tẹ̀ sọ. wọ́n tẹ̀ sọ. ọjọ́ méjì lẹ́ni ẹ̀ ló tó fi jáde láyé ọgbà ẹni ẹ̀ ló ká má ṣù má tọ̀ mọ́. èyí ní ìjẹ̀bú náà ní kò wọ́n ṣe pé bọ́sẹ̀pẹ̀ kan kó yàgbẹ́ ó yàgbẹ́ wọn kó bọ́sẹ̀pẹ̀ kan ó tọ̀ ó tọ̀. òun ni wọ́n fi máa sọ pé ọmọdé bójú ẹ̀ ìjọkọ̀ lówó wẹ́rẹ́ máa tún ṣe kéde ni. ẹ̀wọ̀ ọlọ́dún wẹ́rẹ́ máa ṣe ọ̀kẹ́ndì àjẹkù ní àti pé nǹkan tó ṣe yìí ó máa tẹ lọ́wọ́ jẹ̀bù torí ọ̀gbọ́rùn wà ní bọ́ọ̀lù ṣe mọ̀ pé Wàsíù náà kò ṣèyàn lásán náà agbára pọ̀ that's why tó jẹ́ òfin. ẹ̀fà gbára lẹ̀ bàbá tó kú ọmọ bàbá wọ ìpè bí àwọn àgbàlagbà àjọ òun bàbá wọ pè bí nígbà táwọn bísí ọ̀nà bá ń jọ àtàwọn ọmọlọ́wọ́ yọ wọ́n jí yọ pé tí Bàṣálá àwọn tí yàtọ̀ padà sórí òye adétọ́ náà ní gbogbo ọba yẹn títí láì mọ́. àwọn MPN ló dá padà láti PPN yọ. wá sí sílẹ̀ wá sí agbára wo ló ní ẹ̀jẹ̀ kó lọ jókòó síbi kan ọmọ kékeré ló máa dánwò adétọ́tọ́. ṣe rí ìyàwó Tinubu fún rẹ̀ o like I said màmá ẹ̀ ló wá láti ṣèkiri. ṣe rí màmá ẹ̀ ní ṣèkiri bàbá rẹ̀ bí fúnra rẹ̀ ọmọ Ìjẹ̀bú ni sáìtì Ìjẹ̀bú yẹn lọ ti wá Ìjẹ̀bú Múṣímọ́ Ìjẹ̀bú fẹ̀ ni rẹ̀ bí fúnra ẹ̀ ti wá so Tinubu mọ àwọn tó ń pè ní Ìjẹ̀bú ó ló ṣe pé wọ kíní burúkú ọmọ ní Fújì ó pè ló mọ̀ ọ̀nà ẹ̀ pé ibi tó fẹ́ lọ tọwọ́ bọ̀ yìí. ìṣọmọ ní Fújì ọmọ alága. ẹgbẹ́ wo ẹ̀mí ẹ̀ ò lè gbé ọjà tí wọ́n ti wọ̀n rẹ̀ bó ṣe wà yẹn wọ́n ti wọ̀n rẹ̀ pé ẹ̀mí ẹ̀ ò lè gbé ó jẹ́ tètè yá sá nǹkan tó fi lè mú Tinubu tí Tinubu máa sá fún Jẹ̀bú ìwà ọmọ ní Fújì ìwà ló fẹ́ torí bò wọ́n á jẹ́ kó jọba wàá jọba lẹ́nìí kò ní pọ́sẹ̀ kan wàá sọ ó máa ta pé tẹ́wu pé torí pẹ́rù ló máa ta nípa kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. àdéhùn pẹ̀rù nìkan ni àbí kò ní mọ nǹkan tó nà lẹ́gbà. kò tí Ìjẹ̀bú yàtọ̀ ó yàtọ̀ sí gbogbo Yorùbá land o kò ń ṣe pé sọ̀rọ̀. ẹ jọ ẹ má bínú question tí mo ìfẹ́ bẹ̀rẹ̀ again gbogbo wọn tó ń sa ogun yẹn nígbà tẹ ẹ ń wé tó ń ṣe gbogbo yẹn nígbà tẹ ṣọ́yìn wà ṣọ́yìn ìsà tó yìí jẹ báyìí. bàbá ìṣe àfẹ́lọ ó ṣe àfẹ́lọ sí òun fẹ́. kọ́kọ́ gbé fún gbogbo other state àbí kẹ́yìn máa lò ó ṣòro tẹ́yìn bá mọ̀ pé òfin yẹn ò tó tẹ́ bá mọ̀ pé kò sùn. wọ́n ní ẹnu náà ní àwọn ẹnu ní ẹnu náà ní ẹnu náà ní.
ti jẹ́ pé ẹnu ni. NMS ibi tó bá ti rin ẹni logo tó dàbí tó fẹ́ jọ agẹmọ ìwọ kan lọ síbẹ̀ kó gbé kó sá kó jí lọ. Kó mi yẹn ti ẹ̀kọ́ jẹ́ ní brọ́dà mi tó bá yẹ pé. Mo kàn sọ bẹ́ẹ̀ èmi máa sọ bẹ́ẹ̀ ni pé try. Tó bá ti di táìmù ọdún Ègún níjẹ̀bùgbò ìwọ máa bọ̀. ẹ jẹ́ kí wọ́n tó wá di tó táìmù yẹn bàbá. Màá di wàá dàrú. Nǹkan tí mo kàn lè sọ síbẹ̀ ni pé ṣé mo pé Ọ̀túnba Wàsíù Anífowóṣe. Òun náà ó ti jẹ lórí ewé. Àgbà ọkùnrin ni. Ó ti jẹ lórí ewé. Tẹ́rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. A ní fi ọ̀nfọmọ rẹ̀ bọ̀ rẹ̀. Ẹnu la fi máa sọ pé arákùnrin èyí kan ẹ̀ wọ́n máa gbé èyí kan ẹ̀ lọ́jọ́kù. Ọ̀rọ̀ pé bóyá kò lè òun náà ti jẹ lórí ewé so ti understand bó ṣe. Ó mọ bó ṣe ń lọ so ẹ̀kọ́ tó fihàn jẹ Ọ̀túnba Nọ́dà Awùjalẹ̀ Ọ̀túnba fi dípò bẹ́ẹ̀ ṣe ọmọdé ṣẹ́rọ̀ máa ṣe. Apart from ceremonial thing, apart from money, there are some spiritual things you do, and so I'm sure you understand that very well. Okay, so ìparampa ọkọ àlepọmọ àlewáyé sọ̀rọ̀ mi ṣe ó sá máa fi tìlé tó mẹ́pa ṣe òkèwò ìkọjẹ tìlé bá mi ṣá máa fi tìlé tó. Ọmọ ọ̀rọ̀ ló ń fẹ́ gbọ́ ọdẹ tí ń gbọ́rọ̀ ara rẹ̀ ó ti mú ìlú ara rẹ̀. Àwọn ti ṣe nǹkan tó ń ṣe nǹkan rate tí wọ́n fi ń fún ní ẹ̀sìn global ó ti pọ̀ jù. Kò sí ẹni tí kan rí òun náà fẹ́ tẹ́ ẹ lọ́kẹ́ ẹni tó bá jẹ lọ́jẹ lọ́nìyẹn. Ọ̀rọ̀ ló ń fẹ́ gbọ́ ọdẹ tí gbọ́rọ̀ ara rẹ̀. Ẹ má jẹ́ ká tọ́ra wa o èèyàn máa ń fojú filẹ̀ kéèyàn tó ṣe kọ̀dí nígbà tó lọ tó sọ pé àwọn fúnṣe gúà ló fẹ́ confront ó jẹ́ mọ àwọn èèyàn pàtàkì tó wà nínú fámìlì yẹn táwọn yẹn bá ń sọ̀rọ̀ ó máa tẹ́rí ó máa tẹ́rí. tó bá jẹ lọ́kọ́. Báwo ló ṣe máa jẹ lọ? Lọ́ọ́ lè jẹ lọ ní ṣáà. Wọ́n tó wà nínú fámìlì yẹn báwo ló ṣe máa jẹ lọ? How is it possible? Ìbá mi ọmọ jẹ bú ìlú o. How is it possible? Tí wọ́n lè jẹ lọ́kọ́ ibi tí Tinubu bá wà kò lè jẹ lọ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tó wà nínú fámìlì yẹn. No, madam, ó lè jẹ lọ ní sọ̀nà. Ìsàlẹ̀ Èkó ló bá ti lọ jẹyọ. Ìsàlẹ̀ Èkó. Ẹ̀yin ṣì ní jọ̀bẹ̀. What are you talking about? Àwọn tó ní FCMB irú àwọn tó wà bẹ́ẹ̀ nìyẹn náà. Àwọn tó wà nù fámìlì yẹn nìyẹn àwọn lọ́kùnrin. Ṣé òmìnira náà ń pè ní Bọ́bá Ṣúwà ìjẹ́ Fúlàní ògùn náà? Ìbí ló kú náà bá. Àwọn orúkọ ńláńlá gbàgbàgbà ìgbàmọ́ ọ̀bẹ láti lókun dá. Àwọn tó kọ̀ nìyẹn. Ìwọ máa ń kọ́ sí ọmọ burúkú ọmọ ní Fújì. Ẹ̀mí òkú náà bá dúró sí Ọ̀túnba fi dípò tẹ́lẹ̀ dùn ẹ̀ o. Ọdún àti kíkọ́ ọ̀tẹ̀ fọ́lẹ̀ ẹ máa dá fìdí pọ̀ tẹ̀ fọ́lẹ̀. Sunny Music that is Aṣíwájú of Ìjẹ̀bú Christian Bọ́bá Ṣúwà of Ìjẹ̀bú land. Òkè yẹn tún yàtọ̀ sí ti kéwọ̀ nìyí. Àwọn alágbára wà Ìjẹ̀bú tó gbé lọ́wọ́ lọ́dọ̀ Ṣúwà. Bọ́bá Ṣúwà yẹn ló jẹ oyè bàbá ẹ̀. Bàbá ẹ̀ ló jẹ Bọ́bá Ṣúwà ọmọ náà tún gbé. When it comes to Bọ́bá Ṣúwà of Ìjẹ̀bú land, don't fuck man. So but ní sùúrù Balógun Èkó sọ nǹkan ohun tó bá fi wá sí ìjọba ìlú máa tù àwọn èèyàn máa kúrò ń lù. Ṣé àgbèsè ló gba ìlú? Ó lè tú kó o fẹ́ bẹ ara tiẹ̀ lọ tó bọ́ àti kọ́kọ́ sí gbogbo àwọn ọmọ ìtàn pátápátá. Madam Aláti ò lè ṣe ni kò lè ṣẹlẹ̀ gbàgbé kò lè jẹ́ ìrírí kankan. Ẹ jẹ́ wàá péjọba tó wà ní ó ṣẹlẹ̀ kí ló máa ṣẹlẹ̀ lọ ẹ jẹ́ ká ro bẹ́ẹ̀ lọ fọ́rí sí. Agbára ọ̀dọ́ náà ń ga yìí ó ní kíkí kan ta lè ó máa wù mí. Tó bá ṣẹlẹ̀ ojoojúmọ́ olóró wọn máa gé ó máa gé lọ́sàn-án. Wọ́n á gbẹ́jẹ̀ wọn olò nìkan ni wọ́n á gbẹ́jẹ̀ wọn láàárọ̀ wọ́n á gbé lọ́sàn-án wọ́n á gbé. Tí o bá sí gbogbo àwọn Wọ́n á gbé ẹ̀jẹ̀ wọn láàárọ̀ wọ́n á gbé lọ́sàn-án wọ́n á gbé lálẹ́ wọ́n ṣòro jù wọ́n. ọmọ ẹ̀tọ́ pátá ẹ̀mí ò ní bọ́ lára ẹ̀. Bọ́lá wá sí ojoojúmọ́ náà máa sọ jígà ní ẹ̀. Ìlú máa dà. Ilé ìṣọ̀ ìwọ̀n ojú máa bí sí ẹni gbogbo táìmì yẹn ìwọ̀n ojú wọn sọ á bí sí.
Ìmọ̀ tí a bí sí. Wàhálà ìwọ̀n ọ̀dẹ ní ṣe ojúde ọba kankan mọ́. Wọ́n á ní ṣé ní ìmọ̀ tí máa bí sí ibẹ̀ yẹn gan ló máa ti parí iṣẹ́ ibẹ̀ yẹn láyé máa wá sí wájú. Ẹ̀rọ bá mi wà níbí ọ̀wọ́n ọba ẹni máa ń sọ fọ kí ẹ bá lọ Ẹ̀mẹ́ka kó o bá ti lọ rí Modi o ti gba agbára. Ibẹ̀ lágbára wà. No, àwọn bàbá yẹn kàn fi máa ń ṣeré ní pé tó o bá lọ Mẹ́kà ìwọ ṣáà lọ sí Modi mọ́sán. Somebody said Wasiu will be king. All of you should mark it down. Ṣé rí ẹni tó bá ti ń sọ bẹ́ẹ̀ kọ́kọ́ bì lọ́wọ́ ẹ̀ pé ọmọ olóògbé ní ẹ. Àwọn ọmọ Ọ̀yọ́ yẹn yìí ṣé ní ọ̀dọ́ yẹn. A true son and daughter of Ijebu, they don't work in one. Almost 95%. Let me put it that way. 95%. Sister Maureen, they don't want the job and ìlànà. Ẹ̀ṣẹ̀ máa bèrè pé ọmọ olùgbò ni tó bá dà ẹ̀ á bèrè pé ẹgbẹ́ ìṣẹ́mìjẹ́ kó dárúkọ ẹgbẹ́ ẹ̀ kó dárúkọ Díwárẹ̀. Period. Okay, that's it. Ó ní ṣe lè help wa kẹ́ sọ àwọn bó ṣe jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde fún wa because àwọn tó wà níbí kò ń ṣe ọmọ Ìjẹ̀bú Òde. Kò lè ṣe mọ́ kí ṣe ruling house yìí o but fìdí kọ̀tẹ́ mọ́lẹ̀. Tí ẹ máa gbólé bàbá ẹ̀ta tí ẹ máa gbólé bàbá wọn Ìjẹ̀bú Òde ilé bàbá tí mi wàá mọ̀ wọn. But why would you say something that you are saying it authoritatively and you are not sure? Anybody òun ló sọ bọ̀ ṣé ẹjọ́ sà. Ìbàdàn ni. Bí wọ́n ti dá yín lọ́wọ́ lọ́dọ̀ ní dá yín lọ́wọ́. Ẹ fi gbogbo bẹ̀yẹ̀ lẹ̀ ẹ pọ̀ ẹ wá sọ mẹ́mẹ́mẹ́mẹ́ sílẹ̀ kó o dé. Ìbàdàn wá sọ mẹ́mẹ́mẹ́mẹ́. Ẹ má jẹ́ ká wèrè lábẹ́ wo wèrè. Ẹni sọ̀rọ̀ ṣé nítorí ó sọ pé nínú rẹ́kọ̀dì àbí tó fi kọrin lẹ́yìn ṣe bílíìfì yẹn. A ní láti látàyè léde láti tipẹ́tipẹ́ fún mímọ́ tó yí báyìí ọ̀pọ̀ láti àyè mi fún mi fìdí ọ̀tẹ̀ Ìjẹ̀bú Òde. Báyọ̀ tí a fà question. Ẹ̀yà ká kàn finish ká kàn is from. Ẹ̀dá òkè bàbá kí bàbá béèrè béèrè lọ́wọ́ yín. Kí bàbá wà sí. Ó ní ìfìdípọ̀ tẹ̀lé. Oníṣẹ́ tó ló sọ bẹ́ẹ̀. Wá sí ọ̀fọ̀ ní tó bá di ìgbà fìdípọ̀ tẹ̀ ó máa wà ń bẹ̀. Wasiu has ever been Ìjẹ̀bú Òde ìgbà tí ò lówó is from Ìjẹ̀bú Òde. Tí a sọ question tí a sọ àti àsọ́nà bàtọ́ ṣe fìdí kan. Ṣẹ́rí up to recently tí wọ́n contest ní Abẹ́òkúta local government to God be the glory máa wọlé ní Abẹ́òkúta local government because mo ti dé Abẹ́òkúta láti 1982 ni mo ti dé Abẹ́òkúta mo dẹ̀ kúrò l'Abẹ́òkúta ní 1999 so a lot of people wọn ọmọ Ìjẹ̀bú ni wọ́n Abẹ́òkúta ló máa ń gbé mi kí n bá sọ èdè Abẹ́òkúta nípa ẹ̀ náà nísìnyí àwọn ayẹyẹ gbọ́dọ̀ máa já mi níyàn ṣoṣo sí yín sìn lọ́tọ̀ ń bọ̀ tí mo wá dìklẹ́ ara mi pé irọ́ o èmi lọ́mọ ràánú má sanwó àtàmátàwìn ọmọ onípàkálà má sanwó àtàmátàwìn ọmọ onípàkálà
àṣejàbọ̀ ni ẹ̀yìn níbẹ̀ ni. But because I've lived and socialized and dealt with Abeokuta people still think I'm from Abeokuta. You understand? Politics no cause. Now listen, if you now hold on, sir, if you say this is where you are from, at least mention bóyá kẹ́ tó dé mo ti dárúkọ àwọn èèyàn tó jẹ́ lineage ní Ìjẹ̀bú-Òde. Mention to the 5th generation before you. Mention èèyàn márùn-ún before you. Nǹkan tó lè fi sọ̀rọ̀ rẹ̀ pé olóò fagídí olóò tó bá and that's really house kì í ṣe bẹ́ẹ̀ is from the birthday. Dansa down. Ṣẹ́rí kankan máa ń ṣẹlẹ̀ ní profile sọ́mù Ìjẹ̀bú-Òde ní ọmọdé sí birthday. Ṣẹ́rí kankan máa ń ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú-Òde. Fífa ní gbogbo Ìjẹ̀bú ni. Tó yẹ pé àwọn èèyàn mọ̀. A máa ń pe àwọn kan ní kò gbà. Ní tó bá jọ mọ̀ Ìjẹ̀bú máa mọ̀. Wọn kì í ṣọmọ Ìjẹ̀bú. Àṣàwọ̀ náà dẹ́wà. Wọn kì í ṣọmọ Ìjẹ̀bú. Wọ́n lè sọ Ìjẹ̀bú. Gbígbé ibẹ̀ náà bí wọ́n sí. Ibẹ̀ náà dàgbà sí. Wọ́n lè claim bẹ̀. Ìyájú àti wà careful this is fine. Tẹ bá dé nígbà tí wọ́n ṣẹlẹ̀ ní Liberia. Wọ́n kó àwọn ará Liberians wá sí Ìjẹ̀bú. Ọkọ̀ wọn sọ̀rọ̀ gbogbo wọn ti di ará Ìjẹ̀bú sí. Ọkọ̀ ìfàṣẹ́ ní Ìjẹ̀bú bá fẹ́ wọn dandan. So tẹ bá ń sọ̀rọ̀ pé ó sọ pé ọmọ Ìjẹ̀bú lòun. Ok, mẹ́mbà fámìlì ẹ̀ wo ló jáde náà sọ pé fámìlì wa ni. Ìyẹn tún lè o. Tẹ́mi tí mo sọ̀rọ̀ yìí sí ti bá jáde ti bá sọ̀rọ̀. Mi ò ní láti sọ ọ̀rọ̀ jìnnà táwọn èèyàn tó máa sọ pé àmọ́ bàbá ẹ̀ àmọ́ bàbá ẹ̀. Ẹ jọ̀ọ́ sá, ẹ má bínú, ẹ káàárọ̀ sá, ẹ káàárọ̀ mà, ẹ bá wa táàpù o. So gbogbo nǹkan tó ṣẹlẹ̀ oríṣiríṣi ṣẹlẹ̀ Ìjẹ̀bú. Ẹ bá wa táàpù, ẹ bá wa táàpù. Táwọn èèyàn lè claim pé táàpù làwọn tó wà tẹ̀lé ìṣọ̀wọ́ Ìjẹ̀bú sí ni o. For the moment tẹ bá ti ń béèrè pé wọ́n dẹ̀ máa kò ń ṣe wọ́n máa ń fi ok nígbà táwa kéré bàbá ti wọlé kìíní ọmọ ta ni bàbá ẹ̀ ló máa kọ́kọ́ béèrè. Àwọn tó wà bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ọmọ kìíní lélẹ́yìí náà ọmọ kìíní kan lélẹ́yìí. Wọ́n ìmọ̀ wọn lágbàjá. Òtítọ́ wọn mọ àwa òun mọ bàbá wa. Ìjẹ̀bú-Òde dẹ̀ kéré gan. Wọ́n mọ bàbá wa Èkó làwọn dàgbà sí. Òdì mọ́ ta fi ń lọ sí Ìjẹ̀bú yẹn báyìí ta fi ń lọ sí Ìjẹ̀bú yẹn. Ní gbogbo àwọn bàbá ẹ̀yìn ṣe kíní òtítọ́ nìyẹn. Wọ́n ti mọ̀ nìyẹn. Wọ́n ti link ẹ̀ papọ̀. Ìfẹ́ àwọn bàbá yẹn wá pè wá jókòó pé wọ́n wá tún wá sọ story fún wa. So kò ń ṣe wọn ló máa sọ pé ọmọ bíi ni ẹ àwọn èèyàn tó máa jáde tó máa testify pọ̀. Èèyàn mélòó ló ń testify ní ọ̀hún sí lábẹ́rẹ́ àtọ́jọ́ tó ti ń sọ̀rọ̀ ní Ìjẹ̀bú ló ti gbàgbà ti dá ti 70s tó ti gbà tó máa ṣe. Àwọn wo ló testify àwọn wo ló kó láwọn rẹ̀ story. Ẹ mọ̀ wọn táwọn Ìjẹ̀bú sọ di bá 82-year-old man said that. Àwọn wo ló collaborate story yẹn tó yẹ ẹ̀ ṣe ó claim àwọn fi sílẹ̀. Nísìn ó ti wá kọjá àyè ló fi gbógun tó ètò. Nígbà tí bàbá Síkírù yẹn fi jọba ọkọ̀ sílẹ̀ ni pé inú wọn ò dùn. Ọba tẹ̀ kan náà fi jẹ́ ọba o. Ó fi jẹ́ olórí ọmọ ọba. Olórí ọmọ ọba means the head of all. Kò tiẹ̀ lè jọba àwọn ìlú kan. Bàbá Òṣìlúsì ló yẹ kó jẹ́ olórí ọmọ ọba yẹn, kò ń ṣe Wàsíù. Bẹ́ẹ̀ni, máa yẹ sọ bẹ́ẹ̀. Àwọn ìlú kan wà jẹ́ pé òun kan ò lè jẹ òun kan. Òkè ibi tó kọ́lé sí yẹn, ìlú kan wà lẹ́gbẹ̀ẹ́, òun kan ò lè jọba ìlú yẹn. Ìlú yẹn wà lẹ́gbẹ̀ẹ́ ibi tó kọ́lé sí. Ṣé Òṣogbo náà àbí kí ló pè ní? Ṣebí ní Járe ló kọ́lé sí. Bẹ́ẹ̀ni. Àwọn ìlú wà lẹ́gbẹ̀ẹ́ kò lè jọba bẹ̀. Ọ̀pọ̀ ṣebí òyìnbó súnmọ́ gbogbo ó súnmọ́ lè ṣe. Kúlẹ̀jì báwo ló ṣe fẹ́ jọba àpòpọ̀ báwo ló ṣe fẹ́ jọba ìrọ̀ náà ni mo sọ báwo ló ṣe fẹ́ jọba àdúgbà báwo ló ṣe fẹ́ jọba ìṣàn yìí. Kí ló tí o sọ pé ó fẹ́ jọba gbogbo ìgbèríko. Wọ́n ní ọmọ Sàrùmí Balógun
ṣóun fún ara ẹ̀ mọ́kàn nílẹ̀ ó fẹ́ ní sùúrù. iye ọmọ jáde sọ̀yà ló sọ fún wa pé ìyẹn fẹ́ ta fámìlì ẹ̀ fún ní wọ́n wá sókè kan wá sọ̀rọ̀. wọ́n ní kẹ́ wá sókè kẹ́ wá sọ̀rọ̀. ní Ìjẹ̀bú na fún ìwọ̀n ìgbà tí ó bá wà àwọn ẹ̀fẹ̀ bọ́ báyìí kan tẹnu mọ́ nǹkan tó sọ. everybody wà ní nǹkan tó sọ. Ìjẹ̀bú kì í jẹ́ Ọ̀dẹ́jà yìí. Ìjọba Ọ̀dẹ́jà Ìbàdàn àwọn aráàlú Ìjẹ̀bú kì í jẹ́ Ọ̀dẹ́jà yìí. Ó ṣe wò. Ìjẹ̀bú ò jẹ́ Ọ̀dẹ́jà yìí. Ọ̀dẹ́jà yìí Àgọ́wòye ni Ọ̀dẹ́jà yìí ti wá. Àwọn ará Àgọ́wòye ló ń jẹ. Bàbá Àbàdàn ní sálọ. Ẹlẹ́dẹ̀ ni ó padà yẹ ní lásìlásì. Ẹlẹ́dẹ̀ bí bàtà àtọ̀yọ́ irú tó wọ́n fi yàtọ̀ síra wọn. Ọba Abímbọ́lá ẹ káàbọ̀ sórí ètò. báwo lè ṣe máa sọ nǹkan tó sọ lẹ́kọ̀ọ́ báwo lè ṣe máa sọ fún wa. Olóòtú mo kò fẹ́ sáré tọ́ ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ kan. Òkè sá. Ìgbà tí mo gbọ́ mo ti ń wá bí màá ṣe bá yín sọ̀rọ̀. Òkè sá. Ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yìí ọmọ létí kì í gbọ́mọ lẹ́tẹ̀ ń bá sọ̀rọ̀. Ọmọ lébo. Ilé tí kì í tí màá kan sọ̀rọ̀ kan lọ́jọ́ sí tó sọ pé tí wọ́n àṣẹ kíní kan tí kì í ní. That man doesn't know what he's saying. Òkè sá. Mo ò ní sọ̀rọ̀ púpọ̀ gbogbo ìlọ́sọ̀sọ̀ níbi ìbẹ̀rẹ̀ yẹn irọ́ ló wà ń bẹ̀. Èmi mo tẹ́ ń bá sọ̀rọ̀ ọmọ Balógun jẹ́ bọ́ọ̀dì ni mí. ọmọ ẹ tó sọ̀rọ̀ wọ́n ní dáwọ́. Lẹ́yìn tẹ́ ẹ wà ní Dallas ni. Bẹ́ẹ̀ ni ọmọ létí kì í ní bàbá mi gbọ̀ngàn ẹni sọ̀rọ̀ mo ò ní pẹ́. Ọmọ Balógun ti kiri ẹ tó sọ̀rọ̀ yìí. Yes. Ọmọ ẹ tó sọ̀rọ̀ ọmọ Balógun ti kiri ẹ tó sọ̀rọ̀. Ọba bímọ Dallas ló wà tó orí ni. Ẹ jẹ́ sáré tàn wọlé fún mi. ẹ tó sọ̀rọ̀ ẹ̀gbọ́n àbọ̀ ló sọ̀rọ̀. Kábíyèsí ọ̀bẹ ni àbọ̀ ló sọ̀rọ̀. Máàlù kan sọ̀rọ̀ lọ́jọ́ sí mo ṣáàrí pé wọ́n ṣọ́ díẹ̀ tó ń sọ pé ṣùgbọ́n mi àwọn ìkíní kan ló yẹ kókó jẹ kò rí bẹ́ẹ̀ o. Irọ́ ni gbogbo nǹkan tó sọ ń bẹ̀ yẹn pátápátá because I send it sórí fọ́rọ̀mù wa ọkàn wò pé ìtàlẹ̀ ní ìgan tó kàn sọ ọkọ tí kò mọ̀. Tí wọ́n àṣẹ àbúrò pop sí mi ni. Jẹ́gẹ́t tí wọ́n àṣẹ náà ó tán mọ́ wa. Jẹ́gẹ́t ilé tèmi ti wá ilé tí kì í ní. Dáàdì tèmi kọ́lé sí ilé Èbúté lẹ́yìn police barrack ní Gbẹ̀bà. Adé ti kọ́lé sí Ìmọ̀ràn. Gbogbo tí màá yẹn ń sọ kíní kan ẹ ló kọ́kọ́ jẹ kíní kan gbà tí òòyì kọ́kọ́ fi wáyé àwọn tó wà mí tó ń mọ̀ mí. Gbà tó kọ́kọ́ jẹ Balógun Ṣọ̀tẹ̀ ló kọ́kọ́ jẹ Balógun. Lẹ́yìn ìgbà ìdáàdì tèmi tọ́jú ọmọ tíkè ó jẹ òsì Balógun. correct. Ìgbà tí Ṣọ̀tẹ̀ kú ní ọ̀nà Abẹ́òkúta tó l'accident Sugar tí Sunny Adé máa ń kí. Jẹ́gẹ́t ó kú ó láti lẹ́yìn fún. Bẹ́ẹ̀ ni ìgbà tó kú ni dáàdì tèmi bọ́ sí Balógun. Dáàdì tèmi wà lórí Balógun for 31 years lákìlẹ̀ Ìjẹ̀bú. Kó tó ní bóun náà kú tó fi kan Aláwùsá ló wà bẹ́ẹ̀ sìn for now. Aláwùjá tó jẹ láàsì. Òun ló ìwà ń bẹ báyìí Ọlọ́run àdìbò ṣe fún ọlẹ́mì gígùn. Mo ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ gbogbo tí màá yẹn kàn sọ lórí afẹ́fẹ́ kíní kan tí wọ́n àṣírí ẹ̀kọ́ jẹ tí wọ́n bá lóògùn kíní kan it's all lies. Okay, thank you. I love that. Nǹkan tí mo wá síbi láti tàn mọ́lẹ̀ fún yín ni gbogbo nǹkan tẹ̀yìn ẹ̀ sọ wọ́n kúrò pé ká tó kàn sọ ìlọ́tọ̀ bí irọ́ ló kàn sọ. Irú ẹ̀dẹ̀ ló pé àwọn èèyàn tó wà níbí wọ́n mọ̀ mí délédélé. Tí mo wà bẹ́ẹ̀ mo ń jẹ́wẹ́. Bàbá àsìkò mi yẹn Ọ̀túnba ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ olórí ọmọ ọba owó ló fi jẹ́. Àmọ̀ rẹ ni kábíyèsí olówó ẹ tó olówó lóye ìbílẹ̀ tó olówó yẹ mo gbọ́ ìgbà. kábíyèsí. Olówó ẹ̀ wọ́n tó máa ń sọ ẹ̀ wọ́n olówó. Kábíyèsí. Wọ́n ní Ọmọ Ibu jẹ oyè níjẹ̀bú Òde. Ọmọ ṣe. Ẹjọ́ ẹ bá mi dáhùn pẹ́sẹ̀ wọ́n ní
kábíyèsí mo jẹ́wọ́ o. tẹ́lẹ̀ kí ẹgbẹ́ ọ̀dọ̀ àwọn Gíwá Kazeem ló sọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn àbọ̀ ọ̀dọ̀ yẹn mo ti rí. àwọn ṣókàsì kẹ́lẹ́ mọ̀ pé àwọn ọgbà àbọ̀dá wa dáadáa mo olówó àṣẹ. tó tẹ́lẹ̀ mọ̀ pé àbọ̀ ẹ̀dá nǹkan tá a kàn ń sọ àti gbà ok pẹ̀lú pẹ̀ṣẹ̀ ṣé àkéde pẹ̀ṣẹ̀ sọ ọkọ̀ fún wa sí àti understand bọ́ nǹkan tá a sọ ní pé n kò ní ilé aláàjì kankan. wọn ò nílé. àgbà wàlíkó ẹjọ́ ẹ jẹ́ kó dá wa lóhùn ṣùgbọ́n lọ́mọ ìjẹ̀bú òde ni wọ́n dẹ̀ ti ṣàwọn àlàyé kan fún wa. ilé aláàjì. kẹwọn ilé bàbá wọn. Olúayé Ọ̀fùjì. dípò tẹ ni. níbo nìyẹn. dípò tẹ. ní síìtì wo. dípò tẹ wà lẹ́yìn. wọ́n láti wọ́n ti dẹ̀ bò. ó súnmọ́ dípò tẹ súnmọ́ ní sáìdì àlegbà bíi tó ti ń ṣẹ́wó yẹn wọ̀bẹ̀. ṣùgbọ́n náà ti ń ṣẹ́wó. níbi àwọn. Fìdípọ̀ tẹ̀ ó wà ó ó wá láti fámìlì yẹn Fìdípọ̀ tẹ̀ wà ní ẹ̀kọ́ nínú ọkọ̀ ọ̀ṣọ́ òkú ẹ̀ wá láti bẹ̀. Ṣé òkú ẹ̀ wá láti bẹ̀? Because ilé ẹ̀tọ́ ni mo lọ kọ́ sí wọlé wà ń bẹ Adésọyà wà ń bẹ. ẹ má kó má pẹ́sẹ́ lẹ́lẹ́sẹ̀ o bàbá sọ̀rọ̀ sí ti kìlẹ̀ lọ. àwọn ìkọ́tẹ́ ìrora ń ṣe yìí àwọn tó jókòó tì tó ń crop ẹ̀ tó ń sẹ̀ ó ń jókòó pa ni. ìlàsàn tẹ́jẹ́ bá wọn bó ṣe go viral ìbọn làwọn sọ ti pé àwọn èèyàn crop ẹ̀ wọ́n sẹ̀ dé káàkiri. on behalf of TK èmi withdraw ẹ̀ o pé kí ẹ wà lókè ṣọwọ́ Fìdípọ̀ tẹ̀ o so ẹ bá fẹ́ crop ẹ̀ tún pé o. ọkọ ìṣiṣẹ́ sọ ọba Abímbọ́lá o kó bá dá yín lójú wọ́n máa gbé jáde tí tó máa kó gàgà wọ́n lẹ́yìn lẹ sọ. ọmọ Fìdípọ̀ tẹ̀ ni. ìṣẹ̀lẹ̀ kú bẹ̀ ìsàmì dá ọba rẹ̀ bá mi. ẹ bá mi bèrè lọ́wọ́ wọn dáadáa láti ti ó kọ̀ fún àwọn ẹ̀sìn confirming it he say it's from Fìdípọ̀ tẹ̀ so ẹ ní láti bèrè question lọ́wọ́ ọ̀pọ̀. ẹ jẹ́ kí n sọ ìdìbò yín. ẹ ní láti bèrè question lọ́wọ́ ọ̀pọ̀. ẹ jẹ́ kí n sọ ìdìbò yín. Ìjẹ̀bú ń dojo o. bẹ́ẹ̀ni. eléyìí ò ṣàrọ̀ oge o. ẹ má lọ ẹ sọ ọkọ tẹ ẹ máa sọ torí àwọn Fìdípọ̀ tẹ̀ ti sọ pé àwọn máa tó bọ́ sí láǹsìn. ẹ̀yin sọ ọkọ tẹ ẹ Fìdípọ̀ tẹ̀ náà máa bọ́ sí láǹsìn. Sísá Yétúndé ní sọ̀rọ̀. Sísá Yétúndé ní sọ̀rọ̀ ẹjọ́. Àwùjalè tó jẹ ìṣó rest in peace. Àwọn tó súnmọ́ Àwùjalè tó jọ ń ṣe ìlú ni. Tí Wàsíù Àyìndé tí ò bá ń ṣe ọmọ Ìjẹ̀bú ṣe kò lè jà lórí ọmọọba. Àwọn tó wà bẹ́ẹ̀ wọn ò fún náà àgbàlagbà ni wọn. ọjà ẹ má bẹ̀rù sà ìjẹ́ mọ̀ wípé ẹ má bínú pé mo da yín dúró ìjẹ́ mọ̀ pé shortman devil ṣé ẹ mọ̀ ìta ń pè ní shortman devil ẹrù fa ìjẹ́ mọ̀ pé balógun ọ̀fun lóye ní Ìjẹ̀bú Òde fa ṣé mọ̀ pé bí Ọ̀túnba ṣe kú ó yí Ọ̀túnba yẹn lọ́gbàdé lọ́wọ́ ṣé gbogbo Ìjẹ̀bú táwọn èèyàn ṣe ní ṣé pé fáwùjalè táìmì yẹn pé ọlọ́run pé kúlà ní bábá wá joyè ní Ìjẹ̀bú Òde. Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà òun ni Àrẹ̀mọ ló jẹ́. Thank you. Ẹni tí ó sọ mọ́ dẹ́kun nìyẹn o. Àrẹ̀mọ ló jẹ́. ẹ tí ìdáhùn ọmọ Fúlàní tí Àwùjalè fún lóye. Ọba Abímbọ́lá ẹ̀gbọ́n mi máa fọ kábà débì kan káfò. Èmi ṣe dédé ọ̀rọ̀ I'm sorry. Nígbà kábà délé ni alẹ́ yẹn sọ̀rọ̀ yẹn. Olóòrùn mi ti ń wọ̀rọ̀ tí mo máa sọ lórí afẹ́fẹ́. nígbà tẹ̀lé sọ nígbà tẹ̀lé bọ̀ jíjẹ́ ìtẹnu wọn wọ́n fún lórí ọmọ ọba àbí kíníkan kíníkan. eléyìí ọmọ Fúlàní tó fún kọ́ ọmọ Fúlàní tó fún lóye ní Ìjẹ̀bú Òde kọ́ ẹ̀rù wáyé Ìjẹ̀bú ọ̀fun ni. Nobody's talking about that. ọmọ ibù náà ṣàjọyè ní Ìjẹ̀bú Òde. Nobody's talking about it. ẹ wá sọ tó máa ń fẹ́ bá fún yàn ní olórí ọmọ ọba ó ní pé òun ni òun náà ẹ mọ̀ gbàtọ́ tẹ̀ tẹ̀lé kò sí ìrànwọ́ tó ń pè ní olórí ọmọ ọba ní Ìjẹ̀bú Òde tipẹ́tipẹ́ kò sí kan tó jọ bẹ́ẹ̀.
that's why mo yẹ rí báyìí nǹkan tí mo ṣe wọ bẹ́ẹ̀ nìyẹn ojúlówó kéwọn ni mo bá wá bí ọ̀rọ̀ kéwọn ọ̀pọ̀ sọ̀rọ̀ pé ó tọ́ pa fámìlì mi. ẹ̀kínlẹ̀ ẹ̀ṣẹ̀ wá fi sọ pẹ̀lú confidence bàbá àwọn tó wá láti fi kíkọ́ tẹ̀tì wọ́n ti dọ́gbọ́ pé àtìmọ́rí lẹ́yìn wọ́n ti sọ fún àtìmọ́rí pé kò tọ́ mọ́ àwọn èyí kì í sọ pé ó tọ́ wọn. nípa ẹ̀mọ́ pé ọmọdé wọ́n tẹ̀. so àwọn tí ń lé ẹ̀dá àwọn àbúrò ẹ̀dá àwọn ọ̀báfẹ́ ẹ̀dá àwọn bàbá ẹ̀dá. àwọn great aunty ẹ̀dá great uncle. alájí tó ní wọ́n má lọ jókòó jẹ́ kó lọ sẹ́ tó máa gbókò eléyìí this should be a warning o Ìjẹ̀bú Òde is not Lagos State o Tinubu gan ọ̀rọ̀ agbórí ẹ̀ pamọ́ ni ọ̀nà ti wọ́ọ̀nù Wàsíù ọ̀nà ti sọ wípé mo àwọn ará Ìjẹ̀bú déjú bó ṣe rò ó lọ yẹn Rẹ̀mí fúnra ọmọ Ìjẹ̀bú ni ó lọ gbórí pamọ́ this is not Lagos State this is not Ọ̀yọ́ State tágbára yìí jù ẹ lọ mú ọba wá láti Ìjẹ̀bú ẹ lọ mú ọba wá láti Canada. Lagos State is not Ọ̀yọ́ town tó kàn máa lọ jẹ máyé fún bẹ́ẹ̀ tó o sì ń jẹ̀bù rárá. tó this is Ìjẹ̀bú o tó bá lọ torí ẹ̀bùn nǹkan tó yẹ kó torí ẹ̀bùn wá orí agbóṣì wọlé. ó máa pa lórí ní títò tó yẹ máa orí agbóṣì wọlé this is Ìjẹ̀bú lélẹ̀ Ìjẹ̀bú ló ń pè é. agbára wà bí tágbára wà. Ìjẹ̀bú lélẹ̀ Ìjẹ̀bú ló ń pè é. agbára wà bí tágbára wà. rọra ṣe o anybody tó bá fẹ́ ṣe oore rọra ṣe. ó má rọra ṣe ó máa ṣàgídí ó máa ṣe orí bí orí coconut kó kájú. ó máa torí bí orí lẹ́gbẹ̀ẹ́ àwa ló ń lọ kọrin fún gbogbo Ìjẹ̀bú. no ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sàmà ó ti lọ Tinubu máa sọpọ́ọ̀tù ó tún kọ́ ọ́ ló pé alákọ̀ọ́ra. tó yẹ ló ṣe gàràgàrà àpẹkẹ ti gbé Tinubu ti wọ́ọ̀nù ó ti gbé everybody ti dákẹ́ ó ti dèrò náà ẹ̀ rí pé àgbúrò ẹ̀ mọ̀ Wàsíù bring it on wàá jẹ́ gbà ẹ̀ ó ti àjẹ bàbá aláìyá ni. ó rí pé ìgbà tó di ọ̀rọ̀ Ìjẹ̀bú ní lọ́wọ́ disgrace wọ́n ní ayé ẹ̀ disgrace tó rí rí ó dẹ̀ wọ́n ní ayé ẹ̀ ó bá yẹ jẹ́ ó rí báyìí ó ti di pàdé. àti ẹ̀ka àṣẹyẹ ṣé mo lè sáré bá ẹ̀ka sí. oh sorry. ṣe ẹlẹ́ni tó fa kínní wọ́n ní tọ́mọ àlè ò bá tí tọ́ni tílé bá ń tòrò ọmọ àlè ò tí ò dàgbà ni. ṣe rí àwọn afipọ̀tẹ̀mọlẹ̀ tó fẹ́ jáde ó létí fún wọn. tó bá jẹ́ pé wọ́n fẹ́ dúró tí oyè ilé bàbá wọn ni kò sí dáwùjalè lè ṣe fún wọn. wọ́n á máa campaign tán pé kò ń ṣe nílé àwọn ló wà but nǹkan jẹ́ ti pa wọ́n. ṣe rí wọn fún Ìkẹ́nnẹ́ ní credit. ìgbà tí wọ́n ń wá ọba ní Ìkẹ́nnẹ́ ìyàwó Awólọ́wọ̀ tó lọ́ fẹ́ fèèyàn jẹ òun náà mú yàn lẹ̀. àwọn tó fẹ́ fọba jẹ ní Ìkẹ́nnẹ́ ní láyé yìí àwọn ò ní fún ẹ̀. ó fún wọn ní iṣẹ́ teaching hospital tó wà ká tó dé Ìjẹ̀bú Òde yẹn àkàràkà ló dé Ìkẹ́nnẹ́ yẹn ó fún oṣù láti fi ra oyè yẹn àwọn èèyàn nírọ̀ ni àwọn ti mú yàn. àwọn máa fà á wọ́n fà á ẹ̀kọ́ tẹ́bi ṣe mọ̀ tó hip hop sí mi mọ̀ bó ṣe fọ́ bá jẹ́ Ìkẹ́nnẹ́ wọ́n ní wọ́n ló pa obìnrin ní ìyàwó ló jẹ́ Awólọ́wọ̀ ló jẹ́ títà wọn níbí ó dẹ̀ ti kú tání ẹ́ wọn pẹ́ ń tó múlẹ̀ ẹ lọ bẹ nǹkan tí mò ń sọ ó tó tẹ ìgbà tí ó kú ó tó 10 years wọ́n ẹ̀ ṣe fọbàjẹ́ kó sọba ní Ìkẹ́nnẹ́ wọn ò lè gbà fún ìyàwó Awólọ́wọ̀ ó fà á tí wọ́n bá fà á tán wọ́n fà á dọ́gba wọn láwọn ti múyàn lẹ̀ ó dẹ̀ máa jẹ ogún oyè ó dà pé màdéǹdẹ̀ wà kú ní bí àgbà tó dẹ̀ wà kú lọ jẹ pé wọn gbà lọ́wọ́ ẹ̀ ọ̀hún ló tó fẹ́ nǹkan tó ṣe fún wọn ní hospital kan tó wà nígbà tó débi Ìkẹ́nnẹ́ nìyẹn ipò òun fún oṣù wọn ní tó bá wọn ẹ̀kọ́ fún àwọn ìyàwó nìyẹn níbi tó ti ń fọba jẹ ó lè mọba láwọn lórí wọn bá fa ó lo ṣe ó lo gbogbo ẹ̀wọ̀n ní ọlùpàá Ìkẹ́nnẹ́ lélẹ̀ Awólọ́wọ̀ òsì láyé Awólọ́wọ̀ làwọn ní mítìn bá ṣe kò ń ṣe wọn làwọn fẹ́ máa bá ṣe mítìn wọn gbọ́ wìnì ẹ̀ o wọ́n wìnì ẹ̀ ọba tó múlẹ̀ ó pẹ́ kọ́ tó wú ọba yẹn bọ́ba yẹn ní sùúrù tí wọ́n sọ fún pé àdìgbò kò máa jẹsẹ̀ obìnrin kò ní wá lálẹ́ fáwọn nígbà tí Ìkẹ́nnẹ́ kéré tó yẹn tó yàwó Awólọ́wọ̀ ṣe kékeré ní Nàìjíríà náà tó ń dún sórí ẹsẹ̀ wọn ìsìn ṣéèmù tí Ìjẹ̀bú Òde bá jẹ́ kí gbogbo yìí mú jẹ wọn náà máa lè tí ilé bá ń tó wọn máa lè tí dàgbà yìí àwọn wo ni Wàsíù ń fún lówó ní èdè
kò sí wọn lójú tì fún bó ti ṣe wọ́n wọlé oúnjẹ kan ti stood their ground láti lẹ̀ ipò kò ṣe ọmọ àwọn kí ló fẹ́ jáde fún sí so tẹ́lẹ̀ yóò bá ṣẹlẹ̀ sí ojú wa ń tì wọ́n pé tó bá ti lé lọ wọ́n sì ẹ̀wọ̀ it's too late for them kó yí sọ pé àwọn náà máa jáde tó bá jáde sí èyẹ lọ́wọ́ àṣẹ because Àwùjalẹ̀ nígbà tó ti fún lóye yẹn ó ti ní dimension Tinubu máa fọ́ọ̀sẹ̀ lé wọn lórí bọ̀ wọ́n jẹ́rí gbogbo rẹ́kọ̀dì lè àbọ̀ máa play sí ipa àwọn Àwùjalẹ̀ àwọn fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ ẹ̀kọ́ bọ̀ wọ́n dákẹ́ síbẹ̀ wọn sọ kọ́kọ́ wọ́n á lè ṣe èèyàn gidi ìjọ tó ń pín ìtìjú òní tìjú ṣẹlẹ̀ Wàsíù kò ń ṣe èèyàn gidi èmi ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ Wàsíù Akérèdọ́lù ló ti dàgbà wàá sọ máa fi dákẹ́ síbẹ̀ ọmọ bàbá ẹ̀ pàápàá kú kí ló ṣe fún nígbà tó pa ọmọ bàbá ẹ̀ síwájú Adébẹ̀ndé house. ọmọ bàbá ẹ̀ ṣé ó ní ọba kan ni. ó ní ọba kan ẹ jẹ́ kí n dákẹ́ kí n fi wọ́n jẹ́ ó ní ọba kan. látọ̀dọ̀ bàbá sáyé tàbí látọ̀dọ̀ ìyá. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. látọ̀dọ̀ bàbá àti látọ̀dọ̀ ọmọ bàbá ẹ̀ tó go down kò ṣe méjì kò ṣe mẹ́ta. àwọn wọlé kẹrù yìí tó ń pè ní ọmọdé àwọn ló lọ ẹ kò jẹ́ ká dákẹ́ ṣé rí Wàsíù àbíṣọ́nà ẹ̀ ti pọ̀jù kó tọ́ mọ́ ẹ bá mi sọ ọmọ ẹ̀ tó yege yàtọ̀ sí lẹ́yà tó gbé káàkiri lẹ́yà yẹn náà sì lẹ́kọ̀ọ́ iṣẹ́ kò fojú tó àwọn ọmọ ẹ̀ kó tó àwọn ọmọ ẹ̀ lóye kó ṣiṣẹ́ lẹ̀ fún ètò òun wá ń jà ìwà tó ti fẹ́ kú wọn ní ìjọba retirement tó bá dẹ̀ máa gbogbo retirement ó jí bí Wàsíù náà ìjì lóye kó tọ́jú àwọn ọmọ ẹ̀ kó mú ọmọ Ìjẹ̀bú-Òde yẹn kó dẹ̀ fi ọ̀nà tọ́ wọn kó dẹ̀ introduce wọn bí wọn sì lè ṣe kí ọmọ ẹ̀wọ́ ló ní ilé iṣẹ́ tó jẹ́ gidi ṣé bí ṣùgbọ́n bí lóògùn rẹ̀ sọ ni àwọn ọmọ ṣùgbọ́n bí bá lóògùn wọn máa dúró ẹ wọ́n kúkú àwọn ọmọ kúkú á máa àwọn òyìnbó ẹ̀wọ̀ àwọn òyìnbó àwọn ọmọ ọ̀dọ́wọ̀ ẹ sọ fún mi ọmọ Wàsíù ló ní láàrin tí bàbá yẹn bá kú lẹ́nu yìí gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ máa rẹ̀ mú ni kókó tọ́ ọmọ débi tó máa gbé orúkọ ẹ̀dá iṣẹ́ kò ṣe yẹn kò ní sùn kò ṣe yẹn káwọn ọmọ tó bá jẹ́ kó ṣe yẹn o àwọn ọmọ ẹ̀ bá joyè lọ́la in fact very selfish man nǹkan tó ṣe láyé jẹ́ káwọn ọmọ ẹ̀ joyè lábẹ́ nìyẹn jáwọn ẹjọ́ tó ọ̀nà ẹ ṣe bí ìgbọ̀gbọ́ yìí ló sọ yìí ìgbọ̀gbọ́ tó sọ̀rọ̀ tẹ play kìíní ẹ̀ yìí ṣó parọ́ ni ẹ ṣọ́ ó ti ṣe àlejò wa pé ẹ jẹ́ ká wo ọkè ṣé níbi wàá tó ṣe ń jà yìí ó jẹ́ ká ti wọ́n mẹ́kọ̀ọ́ tó máa ní sẹ́nitọ́ lágbájá kìíní kan kọ́ńpìnì kan lórí tó ti jáde kó sí yẹn náà ká máa sọ pé òun ló ní bó tẹ̀ jẹ́ pé àwọn tó ń rẹ̀dì kanopi ní òdìdí gbogbo Ìjẹ̀bú-Òde yẹn pọ̀mẹ̀ ló ní kọ́ńpìnì tó tóbi tó yẹ kó sí yẹn náà. very selfish man àfẹ̀mí self-centered man àfẹ̀mí ni Wàsíù ẹ kálẹ̀ mà ẹ kú ètò nípa ọmọkan máa ṣe oríire. ẹ ṣe ó máa ẹ ṣe ó dùn ẹ jẹ́ kí yín ti dé parí. ẹ jẹ́ kí dúró ṣe mọ ojú ẹ̀kọ́ tì mí ni pé ọjà tó ń jà yìí kò tọ́ mọ́ àwọn ìyàwó tó máa gbé wọlé ṣé fẹ́tí àlá gbé wọlé ṣé kíní kan lá gbé wọlé. Bísọ́lá bá ń tọ́ la gbé wọlé. gbogbo àwọn ọba ṣẹ́ rí àwọn ọba tó bá lọ ó ṣe rí. Wàsíù ṣe mọ̀ ní sí pé àwọn ọmọ Ìjẹ̀bú èjì òun ló ṣe mọ̀ pé àwọn ọmọ èjì òun. ẹ̀yin obìnrin kì í lóde jù nínú ọ̀rọ̀ yìí o. Sista Maureen àwọn èèyàn ẹ jẹ́ kí n correct àwọn èèyàn fún kọ̀ọ̀kan personal life ẹ̀ kò ń ṣe personal life ẹ̀ characters lọ fi ṣé ẹni tẹ bá fẹ́ ìyàwó ní ní tá ṣe ìyàwó bá ti ṣàṣẹ́wó rí personal life ẹ̀ ni ẹ máa fẹ́ mọ̀ bí ó ti ṣàṣẹ́wó àbí kò ti ṣàṣẹ́wó ohun tó lè mú yín máa dé ìgbé obìnrin kẹ́ tó fẹ́ ẹni tó bá dẹ̀ ti wá sí public personal life ẹ̀ kọ́ ẹni tẹ́ fẹ́ kó jọba ẹ fẹ́ wo characters ẹ̀ ẹ̀ fẹ́ wo kí ló ṣe ṣé gbogbo tí wàá tún ṣe it's not inspired ṣé ní àwọn tá à ń gbé personal life wá síta àwọn òṣùpá àfẹ́jẹ̀ kankan so private ara wa nìyẹn àmọ́ òun tó bá ti bọ́ta ó fẹ́ lédè yàn tó ṣe bí ẹgbẹ́ wọn á wù jáde ó lè láti gbà bẹ́ẹ̀ ó láti bínú sí i ṣé gbogbo àwọn tó ń dìfẹ́lẹ̀ pé ẹni tó bọ́ta tiẹ̀ wọ́ọ̀sì ẹ fìyẹn lẹ̀ tiẹ̀ bá wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ òun ló gbé rẹ̀ síta tí kò bá sọ pé òun fẹ́ jọ ìjọ tó bá náà fẹ́ jọ èyí sí àti mọ̀ sí ìgbà tó bá àti mọ̀ sí wooligans ètò wọn tó tilẹ̀ wọn ní tó tilẹ̀ o tó bá sọ pé o fẹ́ léde èèyàn ká
your characters will beat. Everybody should stop saying his personal life. Nothing like his personal life. If it's his personal life, the person wants to rule over millions of people. And wants to form a personal life. Tó bá bọ́tà kó n fẹ́ rú wọn ní kò sẹ́ tó máa tójú bọ̀ lẹ̀. Kò tó bá ti bọ́tà kó n fẹ́ lead àwọn èèyàn. You want to be a leader. Ó máa dùn díẹ̀. Ẹ̀yin tó ń dúdú wá sí tẹ̀ bínú pé personal life. Ìgbà wọn tó ń bọ́ wọ́ sí jù báyìí lọ. Stop sọ́bẹ̀. Nǹkan tó jẹ́ kó tó lọ síwájú wà nìyẹn. Ẹ jẹ́ kó tù. Wá sí òtẹ̀ ṣe tó lójú. Tó bá jẹ́ tó lójú tèmi, kó ló gbé délé bàbá ẹ̀ jáde. Kí ló dé di bẹ́ẹ̀? Ẹ wo ẹ̀yin tẹ́ bá ti sọ pé personal life ẹ ni ẹ stop ẹ. Tó bá gbé rẹ̀ síta kò sẹ́ tó máa tójú bọ̀ lẹ̀. Mo tó bá fẹ́ rú ló bá èmi ọmọ kékeré mi ìbọn ọmọ kékeré yìí. Máa mọ owó èèyàn tó jẹ́. Tó máa wò pé kí ló fẹ́ mú wá sí society. Ẹ wo èèyàn kan tó jẹ́ pé ó ti jalè l'Amẹ́ríkà wọ́n jù wálé. Wàásù kìyẹn. Ṣé ó máa encourage wa ni pé ká máa jalè ni? Those are examples of his personal life. Mo lè bẹ́ sọ wáyọ̀ bọ́. Jẹ́rí Ìjẹ̀bú Òde máa ní agbẹ́bẹ̀. Wọ́n tún máa ṣàgídí àlọ́dá fẹ́mi. Ṣé tó ádímẹ́tì bá ṣẹlẹ̀ ní palace tó máa ní káwọn bodyguard yìí rọ̀ bọ́n kó wá nù wọn ni? Those are the characters that he has. Ẹ wo sí gbogbo ilẹ̀ tẹ́lẹ̀ tó kọ́ ní Ìjẹ̀bú Òde. Àwọn wọ́nígàsì wà ní Ìjẹ̀bú Òde yẹn. Òun ló bá sọ ọmọ ẹ̀ ló tẹ́tẹ́ gbọ́. I have to tell you, ẹ̀yin tẹ́ ẹ̀ pè ní personal life ẹ̀ sọ ṣe bẹ́ẹ̀. Tó o bá bọ́ta àwọn ọlá ti tú díẹ̀ wọ́n ti tú díẹ̀ tó. Kí ló dé tó ó lè kó tú díẹ̀ tó bẹ́ẹ̀ lọ? Ọ̀dà alágídí òkú lé ọ̀npù láyé. Ó ti kó tú díẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣé má máa bínú tó bá ti wà náà tàṣẹ ẹ má bínú ẹ ṣe ẹjẹ. Madam ẹ jẹ́ kó parí ẹ jẹ́ kó. Ẹ jẹ́ kí ni ṣe ló fẹ́ sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ pè ní personal life ẹ̀ yé pè ní personal life ẹ̀ òun ló sọ pé òun fẹ́ jọba wọ́n dẹ̀ máa mọ̀ ẹ má máa fi sentiment sí wọn ò tí ì tutù kójọ máa wà tó débi tó ti bí bàbá ẹ̀ aláti rí picture bàbá wa sí o aláti rí picture ẹ̀ gidigidi ni kó rí bẹ́ẹ̀ certificate tó sọ pé mo dìde báyìí. Ọmọ ẹ̀jọ̀ inú ẹgbẹ́ wo ni bàbá ẹ̀ wà inú ẹgbẹ́ wo ló wà nínú Ìjẹ̀bú Òde jìnnà jù àní ẹgbẹ́ wo ló wà àwọn àbúrò ẹ̀ àti àwọn ẹgbẹ́ àwọn dà. Ṣé nígbà tí ìyá Wàsíù lóyún Wàsíù àbí gbà tó bí bàbá ẹ̀ bó ṣe gbé dání bàjọ́ ọmọ ọdún kan ní bàbá ẹ̀ bí sí afẹ́ mọ̀ wọ́n láìsọ̀ bá àti ẹ̀kọ́ mú jáde àwọn tó ṣe kékeré afẹ́ mọ̀ wọ́n ṣe ń ṣe nǹkan nìyẹn. Yóò ní láti wà bí láyé ẹ ṣe lọ. Sọ́ọ̀nì Barrister tó sọ ẹ̀ kó pẹ̀ láwọn máa tún di kókó ẹ̀wò tó ṣe kíní lọ́dọ̀ Barrister. Ẹ̀ka lẹ́ madam ẹ kú ètò ẹ kú àtàrọ̀ ẹ pẹ̀lẹ́ mà. Madam Sherry ẹ má bínú nǹkan kékeré tẹ̀mí kàn fẹ́ contribute ni pé there is one man ọ máa ń pè ní Ashanti Shole may his gentle soul rest in perfect peace mi ìmọ̀ bóyá ẹ máa mọ̀ lọ́kà ni soul rest in perfect peace mi ìmọ̀ bóyá ẹ máa mọ̀ lọ́kà ni. Ọmọ Ṣọlé God bless you. Ó mọ̀ pé máa mọ̀ France ló wà bẹ́ẹ̀ mi mò ń náà là ń sọ pé miss gentle soul rest in bẹ́ẹ̀ ni ọmọ Èkó ni wọ́n bẹ́ẹ̀ ni. Ṣé rí ẹni tó kọ́kọ́ observe kínní tó kọ́kọ́ bring this thing to notice was Ashanti Shole. Ìgbà yẹn Àwùjalẹ̀ yìí wà láyé. Ashanti Shole ń pariwo ń gbà yẹn ó ṣe ètò yẹn léraléra for like be a week pé ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ fura ògbóni yìí nǹkan báyìí ló aspire fún. Àṣàkó sọ pé ọkùnrin ti máa nínú. Àtàwùjalẹ̀ ní tó aspire fún nìyẹn. Máa yẹn sọ títí but kò sẹ́ni tó kọ bí ara sígbà yẹn kò sẹ́ni tó notice. Ṣé rí ẹni tó bá ti ní future ambition tó dẹ̀ ti nurture ambition. Àwọn èèyàn ti kọ bí ara sí wọ́n nìyẹn gbà yẹn tó ti ń bá fà á. Àbí tó bá jẹ́ pé time tó fẹ́ jó lórí ọmọọba yẹn àwọn èèyàn jáde báyìí. Ó máa wà very difficult fún. Ibù tó bá tiẹ̀ mú jẹ bọ́ pàápàá ìyá Àwùjalẹ̀ mi rò pé ó máa ní tìjú láti lóun fẹ́ jáde láti fẹ́ ṣe anything pé àbóun fẹ́ contest àbóun fẹ́ jẹ́. So that is where the problem lies. Then tẹ́ bá tún wá rí ibi tí màá yí smart dé ni pé he was smart enough to divide that family. Ṣé ipò lórí ẹbí méjì àwọn méjì lọ́la àwọn fẹ́ jó
olórí ẹbí ń sìn. Gbogbo ẹ̀sìn wọ́n ti pín gbogbo ẹ̀sìn méjì. Ẹ̀rí pé jàdírí ó ti di méjì. Kíkọ́ ìpẹ̀bí ó ti di méjì. So ṣáárì ẹ̀fọ́ alẹ́ sì ni pé ìtọ́ máa fẹ́ ṣe é sì ni pé tóun bá fowó wà àárín wọn tó bá fowó dà wọ́n rú tó bá yá bóyá gọ́ọ̀mẹ̀ntì á dá sí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Bóyá wọ́n máa lọ́kọ̀tù ní o. Àbí ọ̀rẹ́ ìsìn ni wọ́n lọ́kọ̀tù. wọn ò lè lọ́kọ̀tù o. Wọn kò sí kóòtù kankan tó fẹ́ lọ. Ó ti wà nínú rules and regulations. Ó ti wà nínú òfin Ìjẹ̀bú pé anybody tó bá ti mú wọn ò gbọdọ̀ lọ sí kóòtù. Ṣẹ́rí gbogbo ìtọ́sọ yẹn ó kàn tọrọ ẹ̀ pé Ìjẹ̀bú ṣàmóye ọdún tí kò tó jẹ ọba Ìjẹ̀bú gbó ṣàmóye ọdún tó tèkì kò tó jọba Ìjẹ̀bú gbó. Automatically kò lè ṣẹlẹ̀ Ìjẹ̀bú Òde. Ṣẹ́rí ẹ̀kọ́ àdájọ́ máa gbà ń sì rí pé kọ́lọ̀ jẹ́ kó yan olórí ẹbí tí ò ní gbàgbọ́dé olórí ẹbí tó máa níbẹ̀rù Ọlọ́run. Wọ́n ti mú olórí ẹbí ẹ máa gbọ́ ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé àwọn fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ àwọn tó gbàgbọ́dé nínú wọn mo mọ̀ pé wọ́n máa lọ bá wí lẹ́yìn tó ti yé yìí sí àwọn olórí ẹbí ẹ lè máa mọ̀ gbogbo ìgbà tó fi jẹ́ olórí ọmọ ọba yẹn kó jẹ́ pé ẹ̀kọ́ ló gbàgbọ́dé bọ̀ tí ń sin àwọn tó gbàgbọ́dé ṣe àwọn ọlọ́pàá ẹ̀jẹ̀ má bínú mà Mrs. Dọ́tà Ọ̀sayọ̀ kò ń ṣe àwọn fìdípọ̀ tẹ̀lú kàn sí àwọn fúnṣekú àlùkò. àmọ́ pé fìdípọ̀ tẹ̀kọ́ ló kàn án torí fìdípọ̀ tẹ̀ ló fi jẹ́ olórí ọmọ ọba fìdípọ̀ tẹ̀ ló fi jẹ́ olórí ẹbí tó bí wà á mọ̀ ṣe wá sọ pé òun wá tún tọ́ mọ́ àwọn tó fẹ́ jọba ń wà àwọn fìgbẹ́ ń wà sí tó fẹ́ jọba èmi ò torí olórí ọmọ fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ ló fi jẹ́ olórí ọmọ ọba tó mi ìmọ̀ ibi tó tuntun wá tọ́ mọ́ àwọn tó fẹ́ jọba ń sìn. Àwọn yẹn ti dènà ìyẹn wọ́n ti kọ̀ ẹni tó gbowó gan lọ́wọ́ ẹ̀ ti kọ̀ pé kò tọ́ mọ́ àwọn. Ó ti kọ̀ jẹ́rí Ìbàdàn sìn torí ìsìn sísá wa tó ń sọ fún wa pé àwọn fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ pé ó ti late kò late kankan kò late wọ́n sì lè jáde ìkọ́ṣẹ́ mọ̀ pé kò sí bó ṣe lè rí àwọn ọkọ̀ máa jẹ́ pé wọ́n máa jẹ́ èèyàn kan tó yẹ pé báwo lọ ṣe ń sọ tó jẹ́ pé wọ́n máa ń dalẹ̀ so lára àwọn tó dalẹ̀ yẹn sì mo mọ̀ pé wọ́n máa bá wí wọ́n máa ti mọ ẹni tó ṣiṣẹ́ yẹn sọ̀rọ̀ mi yé yín ó sì bẹ́tà káwọn fìdípọ̀ àwọn kọ́ jáde láti wá sọ bìkọ́ wà sí òògbà láti Ìjẹ̀bú Òde kọ̀ọ̀kan bí ní purọ́ fún yín because ọmọ Ìjẹ̀bú ò kì í so ta Èkìtì náà sì bàbá ẹ̀ sí kò sí bó ṣe lè rí ó yẹ kó gbé wálé ẹ̀ skul wo ni bàbá ẹ̀ lọ àwọn wo lọ́jọ́ lọ sí skul tá ní àwọn ọjọ́ ṣeré sọ̀rọ̀ mi yé yín ẹgbẹ́ wo ló wà gbogbo kí nìyẹn ló yẹ kó la máa fi trace because gbogbo ìwọ ṣe ní. Ṣáàrí tó bá ti wá láti tó bá ti jẹ́ kó wá láti bábílì tó bá ṣe kó wá láti wọ̀ wọ́n ní ọ̀pọ̀tẹ́ yìí sọ yẹn máa. Tó bá ti ṣe pé wá láti ìdílé ọba wọn kì í sin wọ́n síta tó bá wá láti ìdílé ọba tó bá wù ẹ́. Bẹ́ẹ̀ ni ṣe kó sọ pé ìdílé ọba lòun ti wá yẹn ni mo ti sọ pé wọn kì í sin wọ́n síta wọ́n ìtọ́ ṣe máa sin bàbá ẹ̀ sí Àkúrẹ́ àbí ìbọná Ìjẹ̀bú tó ṣe pé tẹ́ bá ṣe bẹ̀ àti Mọ̀rí a ṣe ń sin àwọn èèyàn ilé tó ṣe pé àwọn èèyàn máa ń lọ sí mọ́ṣúárì kó àwọn èèyàn lọ sí yẹn ó sì kọ́ mọ̀ ní Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú jẹ́nẹ́rẹ́lì wọ́n máa fi àwọn èèyàn tó bá dúró wọn báyìí. Bàbá mi tó ṣẹ̀kú láìpẹ́ yìí ìjọ ti iwájú ilé báyìí iwájú ilé ó dìdí sọ ó sọ pé ibi báyìí ní kò sí iwájú ilé lásì àwọn èèyàn sí iwájú ilé ni àwọn kì í sí àwọn òsì òkú tiwa sí bẹ̀rẹ̀ grant iwájú ilé ni so gbogbo ètò sọ yẹn story ni kò sí kò tọ́ wọ́n Jẹ̀bú Òde rárá kò tọ́ wọ́n Jẹ̀bú Òde lóòótọ́ ló ti fẹ́ ní Jẹ̀bú Òde lóòótọ́ ló fẹ́ ní àwọn ìyá ẹ̀ wá sí Jẹ̀bú Òde wájú ókè ẹ jẹ́ kí tí wọ́n ẹ ṣàkíyèsí kan nígbà tó ní ìyá kú tó tẹ̀ sọ pé fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ lòun ti wá nígbà tí yẹ kú àwọn wo ni àwọn fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ wo ló wá síbi tó kú yẹ tó dẹ̀ at least ó yẹ kó gbé kí kámẹ́rà kí gbogbo Ìjẹ̀bú Òde ló sì yá ẹ̀ sí wọn gbé lọ lùgbé jù. Ẹ wá bá ọmọ ìyá ẹ̀ Ìjẹ̀bú ṣé ìyá Sàmọ̀rí ọkọ̀ orí ẹ̀ wá bàbá wa fẹ́ lẹ́yìn ìgbà tí bàbá wa sí òkú Ìjẹ̀bú ni márùn yẹn. Ókè Ìjẹ̀bú ni márùn yẹn àwọn ẹ̀gbọ́n òṣèlú yẹn ẹ̀yọ́
tó lè jáde tó máa sọ pé òkè òótọ́ ló ń sọ. Kí ló dé tí ìyàwó kan náà fámìlì ò lè jáde? So ó ṣe rí gbogbo nǹkan tó ń sọ yẹn torí pé ó ti tọ́ ọmọ Tinubu torí pé ó ti jẹ́ ọ̀rẹ́ Tinubu ló ṣe rò pé òun lè wá gbajúmọ̀ jáde rẹ̀ sọ̀kọ̀ dẹ̀ fọ́sìkò Tinubu dẹ̀ fọ́sìkò yẹ Tinubu ti wọ̀ ọ̀dẹ̀ àkíní wo dẹ̀ gbọ́ pé wọ́n ní kíní náà ti Ọ̀nàdúgà náà ti sọ fún sí pé kó tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ kó yà fi para kó táwọn Ìjẹ̀bú fi sọ fún bó ṣe ń fi wọlé sí kó yà fi para kó yà gbójú kúrò bẹ́ẹ̀ kò fẹ́ gbọ́ ó lè fẹ́ gbọ́ jà yẹn. Ìjẹ̀bú ni òun ṣèkó náà ọmọ àlè fẹ́ wá jọba ní wọ́n fẹ́ wá jọba mọ́ níbo ló ti ṣe bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ ṣẹ́rí nǹkan tó ń ṣe é sí níbi tó ń ba lọ yẹn ọlọ́ọ̀ yẹ kó dáa jókòó torí gbogbo nǹkan tó ń ṣe yìí ó lọ tó kó ó yẹ kó mọ̀ Ìjẹ̀bú Òde. Ẹ kalẹ̀ o. Àwọn alájẹmọ́ máa díù pẹ̀lú ẹ̀ àwọn tí ò yẹ kó ṣiṣẹ́ mọ̀ wọ́n máa díù pẹ̀lú ẹ̀ because gbogbo wọn náà ló máa dọ́tà ọ̀fẹ́ ẹ ṣeun gan ẹ jẹ́ kí sista Fausa tẹ kalẹ̀ káàbọ̀ sórí. Ẹ kalẹ̀ o èmi ò ní mọ̀ọ́tì mo kàn wọ àwọn ìyá ọkọ mi níyàwó Ìjẹ̀bú lè bí o. Mo gbọ́ gbogbo àwọn Ìjẹ̀bú tí mo mọ̀ ti fárígá pé kò ní ẹ̀kọ́ rí Ìjẹ̀bú ẹyọ kan. Mi ì tí níbo gbogbo àwọn ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹgbẹ́ orí ọkọ mi ọmọ Ìjẹ̀bú kì í lọ́kọ mi. Behind the scene mi ì tí Ìjẹ̀bú ẹyọ kan. Ọmọ tọmọ tẹ́lẹ̀ lọ́kọ mi ruling house gbogbo wọn lọ pariwo. Wọ́n náà fẹ́ rárá. ìyàwó ti ní orúkọ yẹn ọdún. Àwọn ti ní kò nìyẹn. Wọ́n ti ní orúkọ yẹn bẹ́ẹ̀ orúkọ Ìjẹ̀bú nìyẹn. Ìyá ọkọ mi ọ̀ka lẹ̀ o tí wàá gbowó oúnjẹ. Ọdún sì ìdásí kọ́ nìyẹn. Ìdẹ́pọ̀ ti kó sílẹ̀ kan. Ọdún sì ìṣòwò yẹn. Kò sówó ilé ìtẹ̀lẹ́sẹ̀ rí ni pé àti èyí tá a ti kólẹ̀ láti tún lọ fẹ́